Dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a rí gbà ní ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ rí ọjọ́ ọdún ti Ajíkògbó tí a ń ṣe léde tí ẹ bá rántí ní ọdún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ òní àjọṣe fún òsínmọ́ oore ọ̀fẹ́ dára nígbà a fi lè dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa a dẹ̀ dúpẹ́ ní ọwọ́ bàbá wa Kábíyèsí Olúsìn of Ìsánlú Ìsìn. Kábíyèsí o. Gẹ́gẹ́ bí kábíyèsí náà ti wọlé ó wù wá láti wà ní láti àárọ̀ bá a ṣe ń ṣe náà là ń mọ́nítọ̀ movement là ń mọ́nítọ̀ bí program wa ṣe lọ so but ọ̀dìrí yà sí ọ̀nà mẹ́rin fún wa àjẹpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá kò bí a lọ sí ọ̀nà kẹrin ní báyìí so a fi lè kí gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ bíbí Ìsánlú Ìsìn lóko lódò lẹ́yìn odi akú ọdún o ẹ̀mí wọ́n sọ̀kún ọdún ní ayé àti àlàáfíà ní ọdún tó ń bọ̀ a ó jọ péjú sí ni. Àmín àṣẹ Ìdùmarè. Kí ni sọ báyìí pé a ní kábíyèsí tí wọ́n ṣe é fi yangàn. Àtẹ́wọ́. A ní kábíyèsí tí wọ́n ò fẹ́ kí àṣà àti ìṣe kó parẹ́. Mo ti ní àǹfààní àti bá wọn sọ̀rọ̀ dáadáa. Mo ti ní àǹfààní àti bá wọn ṣèpàdé dáadáa. Ibùdó láàrin àwọn lọ́balọ́ba wọ́n máa ń sọ fún wọn pé a ní àṣà wa ìṣe wa a ò gbọdọ̀ pátì. Tí ẹ bá kíyèsí gbogbo tí a ń dojúkọ ní ayé òde òní ọ̀làjú ló dàbí ṣe kó ń fa gbogbo wàhálà fún wa. Tó bá ṣe pé ní ayé John ní kí ló jẹ́ Boko Haram. Tó bá ṣe pé ní ayé John ní kí ló jẹ́ kidnappers. Ọlọ́run kò wá. Àmín. Ọlọ́run rẹ̀ gbà wá lọ́wọ́ wọn. Ọlọ́run tẹ̀ ti gbà wá. Yóò sì gbà wá délẹ̀. Ó kí gbogbo ẹ̀yin kọ́mítì gbogbo ẹ̀yin lóye ìlú pátápátá. Ó kí ní ọ̀kọ̀ọ̀kan. Ó dẹ̀ kí gbogbo ẹ̀yin kọ́mítì ètò yìí. Ẹ ṣé púpọ̀ fún ètò báyìí. Ìsọdún mọ̀ jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ìsìn lágbára Ọlọ́run. Ẹ̀yin kọ́mítì ẹ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ gan. Ohun tí ó jọ ní lójú jù ni pé èmi ò ká pé dandan pé àtàwọn kan bá rí mi pé tó lè attend the program. Ṣùgbọ́n àwọn kọ́mítì wa gbéra wọ́n wá mi wá sí ọ́fíìsì wọn ò rí mi. Àwọn wá mi káàkiri ńlọrọrin wọ́n á ní gbogbo ibi tí mo bá wà àwọn ó pè mí dáhùn àwọn awa mi títí tí wọ́n wá wá mi níbi tí wọ́n ti bá mi kò ń ṣe lẹ́yìn náà ti bá mi kò ń sọ bí kankan n bá sọ bí wọ́n ti bá mi yóò yà ìlẹ́nu káwọn àwọn ìbáyìí mi fún program ẹ ṣé púpọ̀ the committee members pé ẹ kà wá fún ara òní ní ọjọ́ tí èrè the honourable let me put it this way. Àwọn alábàáṣepọ̀ wa ní kánsù látòrí honourable speaker. Speaker ọ̀tẹ̀ jẹ́ kí gbádùn lọ́wọ́ wọ́n mi jáde nígbà tó wà ní dandan ká máa bọ̀. Àti honourable wa ní Ìsánlú ọ̀tún pẹ̀lú supervisory council wa supervisor for agric honourable Túndé Oyèdèpò. For Ajíkògbó yìí o, thank you very much. Gẹ́gẹ́ bí àwọn community experts àti àwọn ìlú ní agbára Ọlọ́run I am going to drop àwọn àgbàkan nọ́mbà yín wọ́n dẹ̀ máa san owó yẹn sí àkáǹtì Ismail ọ̀dà mi ò ní dárúkọ yẹn. Thank you very much. Take to my word, you will see our response soonest and I just bless you. Mo kí gbogbo wa pé àpò ọdún apá àjọ̀dún ní ọdún tó kọjá Ajíkògbó àṣẹ ní ọdún ní ẹ̀rù bá gbogbo wa pátápátá wípé bóyá la ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n kúndùn èso àwọn kọ́mítì
gẹ́gẹ́ bí alága ti sọ kúlóòsù àwọn kọ́mítì alága gbàdúrà nínú ìjọba tí ẹ máa rí àwọn tó tẹ̀mí ṣe bí àwọn tó ṣe kọ́mítì ti ọdún ní nínú ìjọba yẹn náà. Mo fẹ́ sọ gbogbo ìlú Ìsànlúsì àbábọ̀ ajókòógun wa lọ́dún tó kọjá òun ló bí kílásírùmù tí ó wà bí bàbá mi gbé kámẹ́rà sí kẹ̀kẹ́ dáadáa níwájú bẹ̀rẹ̀ tí ó ní kẹ́ẹ́ kọlọ̀ yan February òun ni ìjọba Kwara ni wọ́n pè mí wọ́n bẹ̀rẹ̀ kí nìyẹn wọ́n dẹ̀ láwọn ó parí ẹ̀ wọ́n dẹ̀ ti parí ẹ̀ láàrin oṣù mẹ́fà wọ́n fi parí ẹ̀ gbogbo Ìsànlú ìjọba ti wá lóore eléyìí o ìjọba Kwara ló kọ́ fún wa ìkejì méjèèjì yẹn Honorable Túnjí Àjùlọ tó wà ní House of Rep kò sì yẹn fún wa so chairman wọ́n renovate primary school wa létí òyì wọ́n renovate ẹ̀ wọ́n dẹ̀ tún ṣojú ọ̀nà fún wa àìmọye àwọn ọmọ wa tí wọ́n benefit nínú ìjọba wọn ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá orúkọ Ọlọ́run ẹ jẹ́ ká máa fàdúrà ran alága wa ìlọ́wọ́ kí àyíká rẹ̀ bó ṣe ń tu wa lára kó máa tẹ̀síwájú lórúkọ Ìsànlú adúpẹ́ o pé kàwá yẹ pé dẹ̀ wá sí ilé yìí tó pọ̀ náà á tún pè yí ẹ̀ tún wá lórúkọ Jésù. Please subscribe